gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ máa bọ̀, ẹ wá wo eléyìí, fídíò eléyìí gbọ́dọ̀ má wò ní jọ̀ọ́, bó o bá ṣe ń wò máa wá sí ẹ̀. Wọ́n ti fẹ́ lọ pa wọ́n ní wọ́n ti jẹ̀bi. Ẹ̀bi kí ni wọ́n jẹ? Ẹ̀bi pé wọ́n ní wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba. Àwọn wo ni? Àwọn ENDBADGOVERMENT protesters àbí kí lẹ pè wọ́n? Àwọn tó ṣe protest láìpẹ́ yìí tíjọba Nàìjíríà mú. Tó jẹ́ wípé tí ọmọ tiwọn náà bá wà, tó bá jẹ́ pé bàbá kì í ṣe bàbá ẹ̀ ló wà nípò lónìí, yóò darapọ̀. Ẹ wo, ìnígbà yín lásìkò, ẹ gbọ́ nǹkan tí adájọ́ àgbà nínú àwọn adájọ́ àgbà nílẹ̀ Nàìjíríà sọ lórí bí àṣírí ṣe tú pé wọ́n fẹ́ lọ bá wọn pa wọ́n ti ìjọba Nàìjíríà múra àti pa wọ́n. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Lẹ́yìn eléyìí, fídíò mẹ́ta mo fẹ́ gbé wá fún yín. Tí wọ́n bá fídíò àkọ́kọ́, ẹ gbọ́ bí wọ́n ṣe fẹ́ lọ pa wọ́n. Ẹlẹ́ẹ̀kejì, ẹ wàá wò fídíò míì tó jẹ́ pé irú àwọn eléyìí tí ìjọba Nàìjíríà bá lóun máa pa àwọn ENDBADGOVERMENT protesters ní Nàìjíríà. Àwọn tí ìran kejì tẹ́ wò yìí, kí ni wọ́n máa wá fi wọ́n ṣe? Ẹ wàá lọ wò míì nǹkan tí bàbá Tinubu sọ. Ọ̀kọ̀ọ̀kan ní màá gbé wá fún yín. Ó yá, ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí bàbá adájọ́ yìí tí wọ́n sọ. My name is Timothy Abiodun Olatukunbo Tubiyele. I followed the demonstrations. Some turned riotous. Some of the demonstrators were arrested. I learned they are now being charged for treason. I have to be honest. I am yet to see the charge sheet. But I had a top functionary of the present government address the world that demonstrators tried to overthrow the government of the land, and that they should wait for a change, wait for the next elections. I had on a video a top lawyer, I think he's acting for the government. He said that demonstrators are being sponsored by foreign interests. I believe these demonstrators are being tried for treason just to deter other Nigerians from demonstrating. Demonstrators claimed that they were demonstrating against hunger in the land, which is real to many Nigerians. They claim that they were demonstrating against bad governance. When and how can demonstration against bad governance and hunger in the land turn to treason? I am pleading with the Honorable Attorney General, Chief Lateef Fagbemi. I have never met Chief Lateef Fagbemi in person. I've seen him at a distance in a party, but I've never met him in person. I was told that he was called to the Nigerian bar in 1985. In 1985, I was a junior lecturer at the Nigerian Law School, Victoria Island. I can't remember Chief Lateef Fagbemi as my student, but I can remember some of my students who were his mates. I remember Honorable Ogala, Babatunde Ogala, SAN. He was my student. I remember Chief Femi Fani-Kayode. He was my student. I taught Chief Femi Fani-Kayode Nigerian legal system
I taught lawyers who trained in foreign university. I remember Niyi Owolade, former Deputy Speaker, Osun State House of Assembly, former Commissioner for Health, Osun State, former Attorney General, Osun State. I remember Bola Ladna, the daughter of the law legend, Harry Ladna, who is now the managing director of one of the foremost banks in Nigeria. Ruth Banham. No, there's this other lady. Two of them studied abroad. They were newscasters on TV. That's almost 40 years ago. I've forgotten their names. So, Chief Lateef Fagbemi, I was called to the bar in 1980. I'm your senior at the bar. I am pleading with you as your senior. I am pleading with you as your teacher. Please, if it is true, I will be happy if you deny all that I've said. Withdraw these charges. Demonstration is not treason. Don't keep these children. Don't keep them in the cell. You'll probably be there for another 2, 3, 4, 5 months, even 1 year, because all you want to achieve, this government wants to achieve, is to deter demonstration. Then after some time, the charges will be withdrawn. Show mercy. You are a member of a honorable society. Don't play the wheel of. ẹ ti gbọ́ nǹkan tí bàbá yìí sọ àbí ó yá àwọn fídíò kejì tí mo fẹ́ fi hàn yín rèé àwọn agbésùnmọ̀mí bí wọ́n ṣe ya wọ orílẹ̀-èdè Nàìjíríà ìjọba Nàìjíríà sì mú wọ́n gbé nìkọ̀ọ̀kan wọn wá gbé wọn ìbí ò tiẹ̀ ní lọ ilé ẹjọ́ wọn á ló ti ronúpìwàdà wọn á jù sáàrin sójà àárín ọlọ́pàá tó bá ṣe pé àwọn ni wọ́n gbé wọ́n ṣe ń gbá wọn mú ìlú ìdájọ́ wo ni wọ́n ó ṣe fún wọn ẹ máa kọ sí comment section àsọpọ̀ orílẹ̀-èdè yìí ò ti kú ọ̀yá òun rèé ẹ jẹ́ ìfohùn sí kẹ́ ẹ gbọ́ àrà tí àwọn agbésùnmọ̀mí dá bí wọ́n ṣe wọlé sórílẹ̀-èdè Nàìjíríà bọ́wọ́ ìjọba Nàìjíríà bá tẹ̀ wọ́n bóyá yóò sun wọ́n náà ni o àbí yóò sun wọ́n jẹ òun rèé. Allah subhanahu wa ta'ala witadde rodani nul Allah e nulaɗo ɓe mum nenno laarate ko tedduɗo nenno heferɓe koyi ɗuɓe hoyni heferɓe kamɓe sahabaɓe e famɗude jateɗe woɓɓe maɓɓe fu daabaji durat kono joɓete heferɓe joom ɓe garat ɓe mbaram ɓe wuuɗo jaam ñalla waalo hay alhamdulillahi anen noye goruɗen hannde i mbaran heferɓe ngalta nde leɗɗe men ɗo ɗanoɗen i noddatake bilo en kokkatan tan ko haala ngo fu wala nenno alhamdulillahi innone sakiram neɗɗo fu jiɗɗo Allah yaafo ɗum fu himmire jihaade soobo e haɓaade hawri e heefere fu hokka yonkim wallahi ñande ñalande ma wara e mayta nen alhamdulillahi annabiyu sallllahu alih w sallam gorko goɗɗo wari e makko wi min mi yeehi ladde mi yii nokkure lobbere ɗo ladde woodi koyɗe ngala toon ndiyam no woodi toon cukku no woodi toon ɓiɓɓe leɗɗe gon toon nam yiɗi mbiya toon jooɗomo rewa Allah faɗuma en tam yiya yimɓe fey sakko annaɓe fawi sakko ko humbit ɗum nulaaɗo fu ɗum nulaaɗo wi o ala tuhibbuna an yaghfira Allahu lakum wa yudkhilukum aljanna jelle on jiɗa Allah yaafa on watta on aljanna na o wi miɗen jiɗ o wi ughzu fi sabilillah one saabe Allah ɗum e rewtin ɗon man qatala fi sabilillahi fawakanaka wajabat lahu aljanna neɗɗo kaɓiɗo saabe Allah alqadar ɓiranne ɓennu naggena ngeeloɓe yejjo ɓira kadi ɗum tan kaɓiɗo saabe Allah ɗum aljanna wajibanake Allah tirtini aljanna nan alhamdulillah ẹ ti rí wọn àbẹ́ rí wọn ẹ bá mi kọ́mẹ̀ntì ara wo ní ìjọba bàbá Bọ́lá Tinubu tí wọ́n máa dá lórí àwọn ìrìn yìí ẹ dákun ẹ bá mi farabalẹ̀ wo fídíò yìí dáadáa ẹ wò ó eléyìí kọjá bẹ́ẹ̀ ẹ yá ìwá wo bàbá Bọ́lá Tinubu ẹ wo àrà tí wọ́n fi ìran ọmọ ìyẹn gbogbo ọmọ Nàìjíríà dá ìjà máa lọ mórílẹ̀-èdè yìí gbọ́ nǹkan tí Professor Banji Akíntóyè ń sọ
gbọ́ nǹkan tí Sunday Igboho sọ, gbọ́ nǹkan tí gbogbo àwọn ọmọ Biafra wí, gbọ́ tàwọn Haúsá Fúlàní tí wọ́n sọ pé àwọn náà ti sú àwọn ẹja pín gàrí wa. Òòṣà bó o lè gbèmí ṣe mí bó o ṣe bá mi. Bàbá yarí bí aláǹda, mo fariga. Ẹ wá wàrà tí wọ́n fi gbogbo wa dá àwọn rèé, ọ̀yá ẹ wò wọ́n. So ẹ̀yin èèyàn wa nínú ilé ẹ ráyè àbẹ́ ẹ̀ ráyé, ààrẹ wa ló ń fi wá jó yìí. Ohun tí ẹlẹ́kún fi ń ṣẹkún sun, òun làparò tí wọ́n fi ń ṣẹ̀rínrín. Ẹjọ́ wọn kọ́, ìgbani àti àkókò. Àní ẹjẹ́ a máa lọ, ẹjẹ́ kórílẹ̀-èdè yìí ó pín. Ẹkọ̀ ẹ̀fẹ́. Ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ni kẹ́ ẹ máa kọ sí comment section yín o. Bíi pé orílẹ̀-èdè Yorùbá la fẹ́, Yorùbá nation ní kíákíá. Ẹ dákun, gbogbo wa pátá àní fọwọ́ wa gbọ́mọ wa sin lágbára lọ́wọ́ Ọlọ́run. Agbanipa yóò ní gbọ́mọ pa lọ́wọ́ wa. Ṣẹ̀ṣẹ̀ tí wàá wà lórílẹ̀-èdè Nàìjíríà báyìí, ẹ̀ṣẹ̀ pé ebi ń pa mí, àjẹpá àgbọ́dọ̀ sọ mọ́ lásìkò ìjọba Bọ́lá Ahmed Tinubu. Káì, kò yẹ kó rí bẹ́ẹ̀, torí pé aṣojú ọmọ Yorùbá ni Bọ́lá Tinubu jẹ́. Ìdí nìyí táwa fi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn tẹ́ ẹ máa ń pè, tẹ́ ẹ máa ń sọ̀rọ̀, ẹ bá wa share ètò wa, ẹ bá wa sọ fún wọn. Kò sí ìdí tí wọ́n fi fẹ́ máa fi ìyà jẹ àwọn ọmọ ọlọ́mọ. Kò sí orílẹ̀-èdè tí wọn kì í ti ṣe protest. Bẹ́ẹ̀ ni, bí ìjọba Babangida ṣe burú tó, a jẹ́ pé tó bá já wọn lọ́wọ́ à ń jọba lọ́dún náà lọ́hùn-ún, wọn á ti pa orílẹ̀-èdè Nàìjíríà run. Nígbà tí àwọn èèyàn ń gbé pósí odidi ààrẹ orílẹ̀-èdè tí Èkó, tí wọ́n ń ṣòkó ẹ̀, tí wọ́n ń dín kàrà ẹ̀, tí wọ́n ń dín iṣu ẹ̀ jẹ ní gbogbo ìgbà. Síbẹ̀ bàbá yìí ọmọ sọ pé kí sójà lọ yìnbọn fẹ́nikẹ́ni níbi tí wọ́n ti ń ṣe é. Kí ló wáá dé tó wá jẹ́ ìran Yorùbá ló wá wà níbẹ̀ tẹ̀ wá ń sáré bẹ́ẹ̀ bá fi DSS mọ́ àwọn èèyàn, ọlọ́pàá mú wọn. Àwọn tẹ́ tún wá mú yìí látàrí pé ebi ń pa àwọn ọmọ ọlọ́mọ, wọn kàwé wọn ò ríṣẹ́. Ẹni ó ríṣẹ́ ìwọ̀nba aṣẹ́ tó rí owó take home kò tó take wọn dé bus stop débi pé wọn ó take home. Ẹ wá lọ mú, ẹ wá ń fi òfin treason dì wọ́n. Ṣé ẹni bá ń ṣe protest nínú òun ni treason? Àṣà wo lẹ fẹ́ dá fún àwọn agbésùmọ̀mí tá a fi hàn? Ẹ wo bí wọ́n ṣe ń lu àwọn tí wọ́n mú. Ẹ wo bí wọ́n ṣe ṣígun wọlé tí wọ́n ń lu àwọn tí wọ́n mú. Tọ́wọ́ yín bá tẹ̀ wọ́n, ilẹ̀ fẹ́ dá lára fún wọn. Wọ́n gba odidi machine gun lọ́wọ́ odidi àwọn military sójà Nàìjíríà. Ẹjọ́ àwọn sójà kọ́ èmi ti ń sọ. Nígbà tí wọ́n fún wọn láṣẹ tó tó, wọ́n fún wọn ní irinṣẹ́ tó káàtó téèyàn fi kojú agbésùmọ̀mí. Torí tó ń bá fún wọn, ó dá mi lójú wípé àwọn kẹ̀ wọn tó bẹ́ẹ̀ lójú sójà Nàìjíríà. Ṣùgbọ́n nígbà tẹ́ni tó mú àdá lọ́wọ́ tó lòun lọ kojú oníbọn, ṣé ẹ mọ̀ pé ikú ló kọ lẹ́tà sí? Bẹ́ẹ̀ ni, ẹ dákun títí ìgbà míì tá a tún pàdé, ẹ bá wa share program wa. Ẹ ṣé púpọ̀. Ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ò ní kú o, láṣẹ Èdùmàrè. Òun lẹ ti rí yìí o, torí ká má bàa ṣe protest mọ́ wọ́n ṣe, àmọ́ irọ́ ni. Tẹ́ ẹ bá ṣe tí ọ̀dà, àwọn àtúnjáde. Ó dàbọ̀.